ọpẹ́ o ajá tó wọlé ẹkùn tó bọ̀ ẹ wò ó irú ajá bẹ́ẹ̀ ó jẹ́ ká kí kú ewu ni o. Ta ló sọ bẹ́ẹ̀? Ọ̀dọ́mọkùnrin jẹ́jẹ́lé kan mà ní tí ọjọ́ orí rẹ̀ kò ju ọmọ ọdún mẹ́tàdínlógún lọ pẹ̀lú àwọn 13 tó kù ni a gbọ́ wípé àwọn agbésùmọ̀mí wọ́n mà ti fi sílẹ̀ o látàrí wípé ó ti san owó ìtanràn ìyẹn owó ransom èyí tí a mọ̀ sí mílíọ̀nù lọ́nà 50 this is 60 million naira ni a gbọ́ wípé wọ́n san o kí wọ́n tó lè fi àwọn èèyàn yìí sílẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé ìròyìn fi tó wa létí pé àwọn agbésùmọ̀mí wọ́n pa àwọn 2 lára àwọn 15 yìí tí wọ́n kó wá gbọ́ o kí nìdí tí wọ́n fi pa wọ́n. Wọ́n ní wọn ò lè rìn dáadáa mọ́ nítorí ó ti rẹ̀ wọ́n. Ìdí nìyí tí agbésùmọ̀mí kúkú fi yanjú ẹ̀mí àwọn méjèèjì. Ọmọ ọdún 17 kan ni o ìyẹn ọ̀dọ́mọkùnrin tí ó ṣẹ̀ṣẹ̀ ń bá ìgbé ayé ẹ̀ bọ̀ ṣùgbọ́n tó kó sọ́wọ́ àwọn agbésùmọ̀mí. Ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Emmanuel Okonkwo tí a gbọ́ wípé wọ́n jí gbé pẹ̀lú nínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kogi níbi tí wọ́n ti jí àwọn èèyàn gbé, níbi tí wọ́n ti jí àwọn arìnrìn-àjò, ibi tí wọ́n ti jí wọn gbé ní agbègbè Kẹ́bà ní agbègbè Kogi ìyẹn ní ọjọ́ ìsinmi ní ọjọ́ 9 oṣù kọkànlá ìyẹn ọdún 2025 nígbà tí wọ́n rìnrìn àjò lọ sí ìlú Àbújá. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ni wípé ọ̀dọ́mọkùnrin yìí ó fẹ́ lọ ṣe ìdánwò àti bọ́ sí ilé ìwé gíga ìyẹn WAEC. Bẹ́ẹ̀ ni o la gbọ́ wípé àwọn ajínigbé wọ́n máa jí wọn gbé, wọ́n dùbú wọn lọ́nà wọ́n sì jí wọn gbé. Wọ́n kó àwọn 15 arìnrìn-àjò 15 wọ́n sì tò wọ́n sínú igbó kìjikìji. Bẹ́ẹ̀ ni a gbọ́ wípé lẹ́yìn tí àwọn agbésùmọ̀mí tí wọ́n gbé wọn tán sínú igbó ni wọ́n bá fi owó lé wọn lórí o ìyẹn owó tí wọn yóò fi gbà wọ́n sílẹ̀. Ṣé ẹ mọ̀ pé ajá tó wọlé ẹkùn tó bọ̀ ẹ jẹ́ á kí kú oríire. Ọ̀dọ́mọkùnrin yìí ni ó ṣàlàyé ohun ojú ẹ̀ rí ló bá sọ ọ́ dòrin. Ó ní ohun ojú mi rí ẹnu mi kò lè sọ. Ó ní ohun ojú mi rí o ẹnu mi ò lè ròyìn tán nítorí ó pa kásọ. Ó ní ṣé ẹ rí ní ibùgbé àwọn agbésùmọ̀mí ráìsì àti ẹ̀wà ni wọ́n máa ń fún wa jẹ. Kódà kò níyọ̀ kò ní nǹkan kan nínú. Ẹ wá mọ̀ pabambarì bẹ́ẹ̀ omi ìdọ̀tí ni wọ́n tún máa ń fún wọn mu ìyẹn àwọn tí wọ́n bá ti mú. Ó wá ní ẹ wò ó kò sáyè pé òun jẹun ẹ̀mẹ́ta lójúmọ́ mọ́. Ó ní lẹ́yìn tẹ́ ẹ bá ti jẹ oúnjẹ kan péré lójúmọ́ wọ́n ní kò tún sóúnjẹ tó fẹ́ jẹ mọ́ o ti yó nìyẹn. Wọ́n ní kò sóúnjẹ tó tún máa jẹ mọ́. Ṣé ẹ dẹ̀ mọ̀ gẹ́gẹ́ bí òfin tá a gbọ́ wípé àwọn agbésùmọ̀mí ṣe, wọ́n ní ẹni tágbésùmọ̀mí bá ti jí gbé kò kí ń lò ju ọjọ́ 7 lọ. Wọ́n ní ẹni tágbésùmọ̀mí bá jí gbé kò kí ń lò ju ọjọ́ 7 lọ kí wọ́n tó ṣe ìdájọ́ ẹ̀. Wọ́n ní lẹ́yìn ọjọ́ 7 tí wọ́n bá rí i pé wọn ò gbé owó wá tàbí kí wọ́n sọ bí wọ́n ṣe máa gbà wọ́n, wọ́n ní wọ́n á kúkú wá pa wọ́n ni o tó túmọ̀ sí pé wọ́n á fẹ̀mí wọn ṣòfò. Lẹ́yìn tí wọ́n jí àwọn ènìyàn yìí gbé tán ní àwọn ẹbí àtojúlùmọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní pe àwọn agbésùmọ̀mí láti bá wọn sọ̀rọ̀ iye tí wọ́n fẹ́.
bẹ́ẹ̀ ìròyìn fi tó wa létí wípé agbésùmọ̀mí sọ pé mílíọ̀nù lọ́nà mílíọ̀nù ìyẹn 80 million naira ni àwọn fẹ́ gbà kí àwọn tó lè fi àwọn èèyàn tí àwọn jí gbé sílẹ̀ o. Ṣùgbọ́n pẹ̀lú gbogbo ẹ̀bẹ̀ tí àwọn ará ìlú rawọ́ ẹ̀bẹ̀ táwọn èèyàn rawọ́ ẹ̀bẹ̀, agbésùmọ̀mí gbà láti gba mílíọ̀nù lọ́nà 50 ìyẹn 60 million naira ni a gbọ́ pé agbésùmọ̀mí padà gbà ó. Ẹ wá mọ ohun tó pani lẹ́rìn-ín jù àti ohun tó tún yani lẹ́nu tó ṣeni ní kàyéfì. Àkọ́kọ́ ohun tó pani lẹ́rìn-ín ni wípé àwọn agbésùmọ̀mí tún sọ báwọn ṣe fẹ́ kí mílíọ̀nù náà wà. Wọ́n ní ṣé ẹ rí mílíọ̀nù yìí kò gbọ́dọ̀ ju ẹgbẹ̀rún mẹ́wàá lọ, ẹgbẹ̀rún kọ̀ọ̀kan note lọ, tó túmọ̀ sí pé 1000 naira ní kówó yìí ti bẹ̀rẹ̀ o. Àwọn ò fẹ́ 500 naira. Agbésùmọ̀mí tún ń sọ ohun tó ń fẹ́. Ìwà bẹ́ẹ̀ ò lè sọ̀rọ̀. Ṣòrí pé agbésùmọ̀mí wọ́n tún ka ohun táwọn fẹ́ jáde. Wọ́n ní mílíọ̀nù yìí ó gbọ́dọ̀ bẹ̀rẹ̀ látòrí 1000 naira note kí wọ́n pààkì ẹ̀, kí wọ́n kó ní ọ̀nà 6, tó túmọ̀ sí pé 60 million naira yìí kí wọ́n pín ní ọ̀nà 6, 10 million, tó dẹ̀ máa jẹ́ pé lọ́nà 6 kódà kò gbọ́dọ̀ ju 1000 naira note lọ. Ìyẹn lọ̀rọ̀ tó pani lẹ́rìn-ín. Ẹ wá mọ ohun tó ṣe ni ní kàyéfì. Àwọn agbésùmọ̀mí tún wá sọ̀rọ̀. Wọ́n ní ṣé ẹ rí ọkọ̀ tá a dá dúró àti ilé iṣẹ́ tó ní ọkọ̀ náà. Wọ́n ní ọkọ̀ ilé iṣẹ́ náà ni kó fi gbé owó náà wá fún àwọn. Wọ́n ní ọkọ̀ ilé iṣẹ́ náà ni kó fi gbé owó náà wá fún àwọn nítorí táwọn fẹ́ nìyẹn. Ẹ wá gbọ́ o. Wọ́n ní ṣé ẹ fẹ́ gbọ́, tí wọ́n bá jí èèyàn gbé ní agbègbè Kogi yìí, wọ́n ní kò sáàní-àní o, kò sí pé bóyá wọ́n fẹ́ gbìyànjú àti gbà wọ́lẹ̀ nítorí àwọn agbófinró tó wà ńbẹ̀ ipá àwọn ò ká. Wọ́n ní àmọ̀ràn gan-an agbófinró máa fún yín. Àmọ̀ràn pé ẹ wò ó, ìbá dára kẹ́ ẹ lọ sanwó náà o, tẹ́ ẹ bá fẹ́ kí wọ́n pa àwọn èèyàn yín. Wọ́n ní àmọ̀ràn tí àwọn agbófinró máa fún àwọn ènìyàn nìyẹn o. Ẹ wò ó, àfi kó máa ṣọ́ wa ni o, nítorí wípé Ọlọ́run ló mọ ibi tí orílẹ̀-èdè Nàìjíríà lọ. Àwọn ènìyàn ti ń sọ̀rọ̀. Wọ́n ní ó ṣeé ṣe o kó jẹ́ wípé àwọn agbófinró ọ̀hún gan-an wọ́n ní iye tí wọ́n ń gbà níbẹ̀. Báwo ni agbófinró àbí security ní agbègbè náà ṣe máa gba irú àmọ̀ràn bẹ́ẹ̀ yẹn pé wọ́n gbọ́dọ̀ lọ wá owó, bí bẹ́ẹ̀ kọ́ wọ́n á pa àwọn ènìyàn yẹn. Ẹ wo, a ò ní rí jù báyìí lọ nítorí a máa bẹ ọ̀ bí ẹni bẹṣu, atẹ́lẹsẹ̀ ó sì máa bẹ̀nẹ̀ o. La fi ń kí yín wípé ó dàbọ̀.